أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا مني على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى báyé bá dání wò tí ó bá ní báyé bá dání wò tí ó bá ní wọ́n lè sọ pé oògùn lóní tó dájú wọ́n lè sọ pé oògùn lóní tó dájú iṣẹ́ Ọlọ́run máa ló sọ wá dẹni iṣẹ́ Ọlọ́run máa ló sọ wá dẹni alẹ́ bá lójú ọ̀tá wa alẹ́ bá lójú ọ̀tá wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́lẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ àyàfún ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ́lẹ̀ dúpọ̀nà tí Ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ tí ó fi di ọjọ́ ìgbédàlù kìyàmà Allahumma àmín. Ní ìjẹjọ́ oní apárí Suratul Qiyamah nígbàtí a ti ń ṣe
tafsiri wa bọ̀ báyìí ní ọjọ́ mẹ́jọ tá a wá ń sọ ní ṣókí so gẹ́gẹ́ bíi pé kákànlé bá a fi ní àgbọ́yé díẹ̀díẹ̀ nípa alukur'an àwọn àgbà afá àwọn ẹni tó máa ṣàlàyé alukur'an karim so jùsí àmà àti parí àwa bọ́ sí jùsí tabaraka so la fi ń gbé ọba àti wá dé suratul insan so ní àwọn àlàyé ṣókí tí ọkàn ní mú wa sọ́mọ́ ìtumọ̀ so kọ́mọ̀ balẹ̀ kọ́lá kí ọ́sàlẹ̀ fún àna rẹ̀ lórí ẹni kọ̀ọ̀kan wa. Suratul insan olùlàfẹ́ àkàràmú àyà 5 àwọ̀ ara sọ̀rọ̀ tíntín lórí ìgbìyànjú àwọn public aṣọ nípa wọn díẹ̀ níjó ní oríṣiríṣi ìpè olàǹgbà tó lórí rẹ̀ ṣùgbọ́n akẹ́sọ̀ gbìyànjú wọn tí àwọn ọ̀rọ̀ mi ò fi clear sáwọn èèyàn tọ́lọ̀ bàyí pẹ́lọ́kọ́wà ní ìsàlẹ̀kún dáadáa ẹni kọ̀ọ̀kan wa wọ́n láti kàn sọ ọlọ́run ní Suratul Insan ọgbà ọ̀rọ̀ tọ́lọ̀ fi sọ èèyàn ìṣúra yìí ó súré èèyàn so ayà rẹ̀ sì jẹ́ 31 àwọn àfáà jẹ́ kó yá pé Mákà ni ayà ẹ̀ ti sọ̀kalẹ̀ Mákà àrínú àwọn apákan àwọn àfáà ti sọ pé Madina ni so apákan ni no díẹ̀ mbẹ́mbẹ́ tó jẹ́ Mákà díẹ̀ mbẹ́nu rẹ̀ tó jẹ́ Madina tí ẹ máa ń fà mọ́ra wọn lọ́wọ́ ẹ̀ ẹlùmí wọn ọ̀gá ṣe bá níbi lóṣẹ̀ ní Mákà lọ́tọ̀ ó lóṣẹ̀ ní Madina lọ́tọ̀ so àwọn àyà kan lè sọ̀kalẹ̀ ní Mákà káwọn àyà kan ó sọ̀kalẹ̀ Madina ṣùgbọ́n bí Kùránì ṣe ń sọ̀kalẹ̀ káyà bá ti ń sọ̀kalẹ̀ fún sí Ọlọ́run ànàbí ọ̀sọ̀ yìí pé dọ̀rúhá fi surati kada ayé kò sọ̀kalẹ̀ yóò súra bẹ́ẹ̀ ní mélòó náà bí ìgbà tí ìyàwó kún lẹ́jà kalẹ̀ lọ́dọ̀ àwọn alákàntì tí ìyàwó kún lẹ́jà kalẹ̀ báyìí tí a kàn ní kọ́ wọn post ẹ̀ so tí ayé bá ti ń sọ̀kalẹ̀ lónìí Suratul Baqara ní mélòó àti kọ́ iye báyìí lẹ̀ ayé kò sọ̀kalẹ̀ yẹn lọ fún Baqara súra mi sì lè sọ̀kalẹ̀ lórí bí o ṣùgbọ́n irú àwọn súra báyìí tá a bá rí bóyá díẹ̀ sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ní Mákà tí àrẹ́bí tí ó ní ẹwọ́ kún ṣúra káwọ́ Suratul Insan ayà rẹ̀ ayà 4 ní ọ́dà rẹ̀ ní wọ́n ti ń tó lọ tó tó ní Mẹ́dínà ìmí tó sọ̀tà ìpé Suratul Insan náà wà ní kíní apákàfà níbi ṣúra ẹ̀sẹ̀ jẹ́nu ọlọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ yìí pé hal ata ala al-insan hinun min ad-dahr لم يكن شيئا مذكورا. àwọn àfáà ní ṣé ìbéèrè ni ibẹ̀ hal ǹjẹ́ kò ti wá bá ọmọnìyàn bí torí pé istifham òun ni hali jẹ́ ṣùgbọ́n níbẹ̀ yẹn arẹ́rì látọ̀dọ̀ àfáà wá sí ìbàwáyé ọ̀gá nínú àwọn oní èdè nínú àwọn oní náhù ike hali ibẹ̀ yẹn a máa jẹ́ bí máa náà kọ́dì láti lè fi kan pámọ́rọ̀ ipe hal ata ala al-insan ṣé qad ata ala al-insan ó ti wá dé pàápàá ó ti wá dé bá ọmọnìyàn hinun min ad-dahr àsìkò kan nínú ìgbà akọni kama tunituma kọ́ni akẹ́lẹ̀ jáàmà mísìtì fún àmì náà hal ata àsìkò tí wá dé bá ọmọnìyàn ni hinun min ad-dahr àsìkò kan nínú ayé tá ń gbé tó jẹ́ pé lam yakun shay'an madhkura tọ́mọ ènìyàn tí ọ̀dẹ́ ìkẹ́kẹ́ táwọn èèyàn ti ẹ̀lẹ́ máa dápọ̀ pé lágbájọ́ máa jẹ́ Suleiman lágbájọ́ máa jẹ́ báyìí gbogbo kálukú lásìkò ti wá bá tá a bá tún nítumọ̀ ti tahqiq pé kọ́dí ó ti wá bẹ́rẹ̀ kọ̀ọ̀kan tó jẹ́ wípé àwọn àsìkò kan ti lọ tí wọ́n mọ̀ pé ìntọ́ jẹ́ ńlọ ọmọ jẹ́ ó kọ tí ń pẹ́ ọ̀ tó wá jẹ́ pé a fi béèrè ní pé ṣé kò ti wá bẹ́rẹ̀ kọ̀ọ̀kan ni hinun min ad-dahr àwọn àsìkò kan nínú ìgbà tó jẹ́ pé lam yakun shay'an madhkura apákan náà àwọn àfáà ní bí a lè pè ní arba'una sana tọ́lọ̀ ń dá kọ́lọ̀ tó dáná bí Ádámà tí oríṣiríṣi ọ̀rọ̀ láwọn àfáà sí pé nígbọ́lọ́ ń dá Ádámà 40 years kan ó ní bó ṣe wà
40 years bí ó ní bó ṣe wà 40 years kẹta ó ní bó ṣe wà ọ̀dà láti bí ẹrọ̀fọ̀ nígbọ̀ ya wọ́n sọ ẹrọ̀fọ̀ yẹn jóná nígbọ̀ ya ọ̀dà bí èrè 40 years nígbọ̀ wá kó 120 years ọlọ́run wá fẹ́mi sí la ó dé èèyàn ṣùgbọ́n gbà tó ń wà ní ẹrọ̀fọ̀ tó di àmọ̀ tí ń sún ná sí wọ́n mọ̀ pàdánù ní ọmọ jẹ́ torí pé táwa ti ń rìfà sí Adam àti rìfà sí gbogbo wa àwọn àsìkò nígbà wọn tó fẹ́mi sí la ló tó dé èèyàn apá kan àfà ní ìtumọ̀ rẹ̀ ló apá kan ní là ìtumọ̀ rẹ̀ òun náà ní wípé ẹnìkọ̀ọ̀kan wa títí báyìí ẹnìkọ̀ọ̀kan wa iná làwọn àsìkò kan ti lọ lórí wa kì í sáà nàbí Ádámù nìkan tó jẹ́ pé wọn ò mọ̀ pé lágbájá báyìí iná ni ọmọ jẹ́ lam yakun shay'an madhkura láyé ní kárùn wà láyé òrọ́fù wọn èdè àpọ̀ wa tẹ́lẹ̀ wọn ò mọ̀ wa so débi kí wọ́n sọ yí pé wà láyé dìrọ́ mọ́sùmùhù wọn ò mọ̀ tó lágbájá yìí ó kọ rẹ̀ ó ní kò sẹ́ńtọ́mọ̀ ṣùgbọ́n gbà wọ́n fẹ̀mí sí ala tá a jáde nínú ìyà ẹwọ̀nà tí kálukú gbà jáde tá a jáde nínú ìyà wa ọwọ́ á di wípé wọ́n mọ̀ ká ẹ̀kọ́ ewu ọmọ o níjó lásán ọkọ rẹ o níjọ́ keje wọ́n á fún kálukú ló kọ níjọ́ keje lọ́ba súnà mú ẹ sì rí pé àwọn bàbá wa náà ó ní ọ̀dẹ́jìtà máa ná àlá tẹ́síbí yàtì àásàlì mọ́lúdì so wọ̀nyí lápò wọ́yù sáńmá yàwó mọ̀sáábì yìí gbogbo tí ń kà ní tí bàtà wọn yẹn ti á ní wọ̀nyí lápò wọ́yù sáńmá wọ́n máa ń ka àdéhìí ànábì àáfà orí rẹ̀ àásọ lóko yàwó mọ̀sáábì yìí lọ́jọ́ keje rẹ̀ wọ́n wà ní mọ́mọ́ alẹ́kùn sọ pé tába ti bímọ tọ́pọ̀lọpọ̀ ọdún bá ti lọ ẹ̀jẹ̀ àjọ náà kú ń bẹ́ ara ṣe déètì wo ni wọ́n kọ lórí date of birth pé wọ́n bí sí ẹ̀ máa ha ọjọ́ àákàjọ tába bímọ fún un so wọ́n wá sọ lóko àtẹ́ntọ́ sọ níjọ́ tí ẹ̀ bímọ àwa máa ń sọ kásọ ọkọ̀ máa ń dọ́ta bí súnà ni kásọ díjọ́ súnà ni méjèèjì lọ dáa ṣùgbọ́n tí wọ́n bá léwu lọ dáa jù kásọ díjọ́ súnà dáa ju kásọ dọ́ta bí lọ àmọ́ méjèèjì súnà nàbì ni èyí táwọn bá wá ń ṣe tí a ń sọ ọkọ̀ ọmọ níjọ́ súnà ni òun gan ló sì dáa jù àìmọye ìgbà láti kíá ilé ìta bàbá sí láàrin ló jẹ́ pé ìta bá rí nínú àwọn bàbá tí a ń ṣe táàrí bẹ́ẹ̀ni báàkì àgbà wọn ní ìtẹ́lú ọba báàkì iná fi ilẹ̀ àṣì ní ibú wọn á fi dẹ̀pẹ̀ ẹ̀rí ọ̀báàkì ní àwa ní ibú wọn torí pé ìgbìyànjú wọn ńlọsọ nǹkan tó rọrùn fáwa ńlọsọ ní rọrùn fáwa lónìí ọlọ́run wá ní inna khalaqnal insana min nutfatin amshajin ọlọ́ni inna khalaqnal insana mo ti láyà máàmù látù ìsìnbẹ̀ kárára àátù márùn-ún àsàrí tù àwà bọ́sílẹ̀ ọ̀rọ̀ tẹ̀lígì àkàṣọ̀rọ̀ tẹ̀lígì náà ní ìṣẹ̀lú mẹ́ta náà so a sì lọ sùn ní ti à ọlọ́ni inna khalaqnal insana adá ọmọ ànàbí Ádámà kìí sí Ádámà mọ̀ ń bẹ́ ọ inna khalaqnal insana min nutfatin amshajin láti bí omi lọ́gbọ́lọ́gbọ́ òun láti dá ọmọ ànàbí Ádámù adá láti bí omi lọ́gbọ́lọ́gbọ́ min nutfa omi lọ́gbọ́lọ́gbọ́ amshajin omi yẹn wá ní adàìlútì ẹ̀ ní kí ní ẹ̀fì dàìlútì ẹ̀ amú omi ọkùnrin àti omi obìnrin omi spáàmù ara ọkùnrin òun jáde yahudu min bayni sulbi wátàrọ ìbẹ̀ láti bí ìbàràdì omi yẹn ó jáde wá tóbìnrin òun jáde láti bí gbáyà àwọn mọ̀lẹ́kọ̀ wà á ro méjèèjì papọ̀ nútífàtí àmṣáájú nìyẹn ọlọ́nlá màsájà rẹ̀ asìkíkò adà ìlú tiẹ̀ omi méjèèjì ni wọ́n dà ìlú tiẹ̀ nabtali tí wá rí méjèèjì tí wọ́n dà ìlú tìyẹn àwọn àáfàá wọ́n jẹ́ kó yé wa láti inú hadith oníṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní tí Abu Ayyub al-Ansari èyí tó gbà wá ipe ẹnìkan náà àgbà àáfàá Yahudi ọwọ́ abóńṣẹ́ ọlọ́run ọwọ́ ní akhbirni wà níbi fún mi nílò àmá ìrọ́jìlì wà má ìlmọ́rẹ̀ta fún mi nílò nípa omi ọkùnrin tí ń jáde lára ọkùnrin àti omi obìnrin tí ń jáde mo fẹ́ mọ̀ nípa rẹ̀ àwọn dẹ̀ ti níwèé lọ́wọ́ wọ́n ti mọ bó ṣe rí ànàbí wa ní
máa òrọ́jú lé abíyádùn gọ̀lẹ́ ìdún sórí omi tí ń jáde lára ọkùnrin white ni ó dẹ̀ kí wà máa olùmọ́ra asfar rọ̀kìkùn ọ̀wà rí omi tí ń jáde lára obìnrin asfar òun pupa fẹ́sífẹ́sí rọ̀kìkùn ó ṣe kí ni ó fẹ́lẹ́ ìtànàbí èèyàn bá wà rọ ka mẹ́sìn rẹ̀ kọ́kà ní Toronto tó bá lọ́yàtọ̀ sí ìtànàbí ìsọ̀wálẹ̀ àwọn onígbàgbọ́ àpèjúwe mùsùlùmí gidi sí ọ̀rọ̀ ànábì bí àpèjúwe ràkúnmí tó ti ya dìgbòlugi ni àìsìmọ̀ kídà kọ́dà ní ibi tí wọ́n bá darí rẹ̀ lọ iná ọmọ lọ tí ràkúnmí bá ya dìgbòlugi tí wọ́n bá ti lú mú wọ́n wà fi ìgbà ní sílẹ̀ bọ́sọ ọmọ ọdún mẹ́wàá ló bá fà lọ bẹ́ẹ̀ yọ ọmọ tẹ̀lé báyìí ni bánà bí bá sọ ọ̀tọ̀ fún abílà àkáì tí ọba tí ìgbé ni ò tí ìgbé in tó sọ ọ̀nà ọwá ní omi fa'idha ala olùmọ́ra àníbí wá ní omi obìnrin tó bá jẹ́ pé nígbà tí a ń rò kọ́ta tó ní obìnrin yẹn ló borí tọkùnrin anatati ọmọ yẹn máa jóbìnrin tó bá yẹ pé tọkùnrin ní adikarot ọmọ yẹn máa jẹ́ ọkùnrin nígbà tó ti nímọ̀ lọ́wọ́ yẹ̀wù bí tó ti nímọ̀ lọ́wọ́ tó àníbí wá sọ bá fún ó sì sí déédéé tó wà náà tí àwọn kí ló wí ó ní ashhadu an la ilaha illallah wa annaka rasulullah mo ń jẹ́ ni mo gbà tọ́katọ́ka ní pé kò sí ọba tí ìjọsìn tó ṣe àfọlọ́ ànábì òjíṣẹ́ ọlọ́run ni ọ́ àwọn àtànàbí tó bá ti ródòdó àwọn ọ̀tẹ̀lé ni àwọn èèyàn lẹ́rìí lọ lónìí wọ́n tó máa tí sí rọ́bẹ̀ wọ́n sì rí pé àwọn àfá àwọn tútùkútù wọ́n tó máa fọ́lọ̀ wọn ẹ̀nà àníbí àwọn wọná lọ àwọn ọ̀dọ̀ wọná ni yóò sì rí báyìí wọ́n láì súnà òsè kojú kọfọ́lọ́ ọ̀sẹ̀ lẹ́nu alùsúnà nìyẹn lè kojú súnà òsè kojú o lè fèsì alùsúnà ẹni tó gbọ́dọ̀ lọ́lọ́ lè kojú òdodo òsè kojú torí bí tí ẹgbẹ́ bá sọ́dì ẹgbẹ́ bá nílà àká ìdìmọ̀ sọ ìṣẹ́ntọ́ onílà àká ì tó bá gbogbo àwọn mídíà àtàwọn tí ń dìfẹ́ jùlọ wà láì náà rọ wọn ló ti máa rí pé rọ wọn pa tọ́lọ bá fọ́n láàká ì kúrò láìka tí a ló ti máa rí àgbà yahoo làwọn kìíní yìí bàbá náà skàmá gidi ni wọ́n kí lọ́lọ́wọ́ ibi tí Islam sọ fún wa nù tá a bá sì lọ ronú Suratul Baqara nígbàtọ̀ lọ́n sọ̀rọ̀ àwọn Yahudi wọ́n wá bá nàbí wọ́n á bí léèrè ìbéèrè mẹ́rin wọ́n dẹ̀ jẹ́ kó yé wa ike nígbà wọn á béèrè ìbéèrè mẹ́rin wọ́n ní tánàbí bá mọ ìbéèrè yẹn tó bá gba gbogbo ẹ̀ àwọn ọgbà Islam ìbéèrè àkọ́kọ́ ni pé wọ́n ń ṣe ọlọ́ kí ni tàbá wọ àlìjẹ́nnà tí ẹ má ti ẹ̀fẹ́ kí ọmọ àlìjẹ́nnà káàbọ̀ pé káàbọ̀ ẹlọ ẹ̀ntàtẹ́ wọn kí ni wọ́n fi ẹ̀ntàtẹ́ ọmọ àlìjẹ́nnà àkọ́kọ́ kẹ́ẹ̀tì ẹ̀kọ́kọ́ gbà kẹ́ẹ̀tì ọ̀dọ́ ẹ̀mọ́ tó sẹ́nìtì ẹgbà ẹlẹ́ẹ̀kejì níbo lọ́lọ́run ti ń dá ọmọ nìyẹn afẹ́ mọ̀ bí omi tọ́lọ́run ti ń dá yẹn ẹlẹ́ẹ̀kẹta kí lọ ọmọ Ísírẹ́lì tí ẹ sí lára àmù fúnra wọn síwájú kọ́lọ́run tó sọ Tàórátà kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé ta lọ́run máa rán sí ọ̀nà àmàlẹ́kà ànábì ní sí ti bá dà rẹ̀ ẹgbà ìsìlámù àwọn ọgbà ìsìlámù ànábì ní àkọ́kọ́ oúnjẹ tọ́lọ́run ó fún wa àwọn Yahudi yẹn ti nímọ̀ ló jẹ́ pé tí a rí àwọn Júù àwọn nímọ̀ ṣùgbọ́n wọn tẹ̀lé ni Ìmáàmù wa Ibn Taymiyyah alayhi rahmatullah ní a fi sọ yí pé man fasada min ulama'ina fa fihi shabahun bil yahud ẹni ọba yẹ ẹ̀hànà nínú àwọn àfá Islam tó ma òdodo tí ó tẹ̀lé tí ń lọ́rọ̀ lọ́rùn tó jẹ́ pé ìròrí iṣẹ́ àní ẹgbẹ́ wọlé tó mú òdòdó báyìí tí ó sì tẹ̀lé àwọn ará ẹ̀kọ́ kó làwọn yóò sí nínú àdìfẹ́ǹdì tẹ̀lé yìí tí ẹni tí ọ̀rọ̀ social media mo ń bọ́ ara sí lẹ́kṣọ̀ kan lórí ọ̀rọ̀ pé Yorùbá àti social media tí ẹni Yorùbá àti social media tá a bá wò lágbàáyé àwọn èèyàn kàn pariwo pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀wọ́n àwọn ẹ̀sìn ẹ̀sìn ìdálẹ́ Yorùbá Yorùbá òun lè gbádùn generally ni tabaka lọ mẹ́sìn ìkẹlàkà lọ ọmọ lágbàáyé ẹwọ bí àwọn èèyàn ṣe ń lo social media ṣé bí Yorùbá ṣe ń lò ní gbogbo àbáyé ṣe ń lò kí máa ẹjẹ wọn kọ́ wọn kó papọ̀ pé Nàìjíríà ṣé báwa ṣe abuse social media ṣé ni wọ́n ṣe abuse throughout the world ṣé ní táwọn ń lò fún
tẹ́ bá gbogbo àwọn tí ọmọ sọ̀rọ̀ sọkúsọ lórí Facebook láyé ọmọ Yorùbá ni ìlú lẹ́rọ máa wúsá fún ọmọ ẹ máa gbogbo àwọn prógámù ogun tí wọ́n máa sọ private part ara obìnrin àti tọkùn tí wọ́n máa ní kíní kan táwọn èèyàn máa kó wọlé ẹ̀mọ́ olóṣè ń súnmáyàwó rẹ̀ kó lóṣè ṣe kíní kan àfẹ́ kásẹ̀ àwọn èèyàn àwúṣe èsè èèyàn nítorí ẹni wọ́n ṣe wọlé yàn wọ́n ṣe rẹ̀ Germany wọ́n ṣe rẹ̀ Amẹ́ríkà èmi ọmọ ní o ẹni tó bá sì wà ń gbé ibùtọ́ àwọn kẹsì rẹ̀ kọ̀ọ̀sán kẹ́mìnà tí Yorùbá gẹ́gẹ́ lọ́wọ́ sí ìṣọ̀rọ̀ pé so the way táwọn èèyàn náà fi wá àbíṣẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà ẹ wà á rí ọ̀gọ̀rọ̀ tí ọ̀gbọ́ ta tí ọ̀nà sọ̀rọ̀ mọ̀ràn àwọn bíbí ẹ̀lọ́kọ́ dá wà láàrin náà ó ń sọ̀rọ̀ mẹ́rin lọ́wọ́ lórí Facebook tẹ́lẹ̀ àwọn bíbí ẹ̀ nígbà bá gbọ́ bẹ̀ ẹ̀pọ̀lówó ojú màlúù mẹ́rìndínlógún ẹ̀pọ̀lówó bá ẹ̀pọ̀lówó àwo mọ̀ràn ẹ wà rí pé Yorùbá náà sáà ni káwọn sọ́nà lọ́tọ́ àwọn bọ́ta pé ẹjẹ́ aṣọ báyìí ó sọ́nà nínú àwọn abọ́ta wọ́n àwọn ará ilé lóòtù fi bọ́ta so à ń bọ̀ orí ní tọ́pìkì ìjọ mẹ́nu so tá a sọ aburú tó wà mẹ́ kọ́dà àwọn ará sísà kẹtì fún mi ní tọ́pìkì ní padà bọ́ sọ́ mẹ́ ṣùgbọ́n kí là ń sọ ní ìsinmi pé wọ́n ń bẹ àwọn Yahudi àwọn onímọ̀ ẹni tó wá na òótọ́ ọ̀rọ̀ nínú àfá Islam tí ó wà tẹ̀lé tọ́rọ̀ lẹ́ báyìí yóò bá stubborn àwọn yóò dẹ̀rọ ojú ọ̀rọ̀ lẹ́ tí ẹ̀dẹ̀ rí báyìí wọ́n sọ pé lápẹ́yà sọ ọ̀kẹ́ báyìí wọ́n gbò fọ́ ẹsẹ̀ wá àwọn yóò parọ́ ẹwà mi sí ń ṣe ní social media ẹwà ṣe ń ṣe ilé ọ̀rọ̀ sọ pé ilé ìsọ báyìí ẹ̀mbá àmàdé kọ́ọ̀tù àwọn sọ báyìí àwọn sọ ẹ̀tọ́ àwọn òkè tí bá gbọ́ tẹ̀lé òkè ta ni wọ́n parọ́ báyìí ẹnì kan sì wọ́n parọ́ nínú yìí táwọn ìbá tó àmọ̀tẹ̀ lábẹ́gẹ́ ní parọ́ àwọn tó àwọn wọ́n àti dìfẹ́ndẹ̀ kíríkà ìkẹta wọ́n tó kọ́rọ̀ míì yóò rí pé kì í sẹ́sìn máa lélẹ̀ ẹni sì ń parọ́ mọ́ rẹ̀ ṣùgbọ́n bá ti gbogbo ẹni tí wọ́n wá ń yà lẹ́nu tẹ́ bá ní àfáà bọ́ta lónìí wọ́n dìfẹ́ndì tẹ̀bílíìgì pé àálùsùn ló ṣe bọ́ta tí ó dìfẹ́ndì tẹ̀bílíìgì wà láì ní tá a fẹ́ rán lórí ọ̀rọ̀ ẹ̀sìn pọ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ máa ra yàn kì í sí èmi ti gbọ́rọ̀ tẹ̀bí yìí pé mi ṣe èèyàn rẹ̀ mi ṣe ẹgbẹ́ rẹ̀ mi ṣe ẹgbẹ́ òwúlẹ̀ dánáṣọ́ àǹdí tí wọ́n lọ ẹgbẹ́ ọ̀rẹ́lẹ́gbẹ́ ẹni nǹkan bá rí òṣìṣẹ́ ìbájẹ̀gbẹ́ súnà ìbájẹ̀gbẹ́ ọ̀rẹ́lẹ́gbẹ́ Islam lọ gbọ́dọ̀ sí stáǹdì wa nù ṣùgbọ́n ní bá ń ṣe àwọn òun ọlọ́nà ṣùgbọ́n àwọn ọmọ sọ pé àwọn òun ṣẹgbẹ́ àdánwò lọ́lọ́mọdé máa ń ṣẹgbẹ́ ẹgbẹ́ o láti ń pè kẹlẹ́gbẹ́ ẹgbẹ́ ẹ̀sìn ìgbé àwọn máa kúrò àjọ sí èròrí kan tẹ́nìkan mú wá iná àwọn atẹ́lẹ̀ ọ̀hún ìsìláàmù ni ó ṣe ọba tí ń sẹgbẹ́ lọ́wọ́ mọ̀ pé àwọn alága ìdílé lọ kò sí tó lórí ó gbé lọ ò ní rí so gbogbo àwọn súnà bójú sẹgbẹ́ àwọn yẹn kọ́ ní iṣu so tẹ́ bá rí ẹni tó mọ̀mọ̀ nínú àwọn àfáà tó wá rí bí ń fi òdodo pamọ́ ẹ ti mọ̀ wípé ọjọ́ Yẹhudi ni because several tẹ̀blígì tẹ́ bá kúrò lọ́rọ̀ tẹ̀blígì táyé bá kọ́ yé mo ti mọ̀ ní ìsìn láti 2002 mo ti ka tí àlòrí tẹ̀blígì 2002 tí mo rẹ̀ tí mọ́ tó wá wùnyẹ̀ tí mo ti ń pa àwọn pé wọ́n mọ́ kí o báyìí àwọn ọmọ tó mọ́ tọ́jú tẹ̀blígì mo pè é bí méjì kó ń bẹ̀ wọ́n wọ́n mọ́ kó ń bẹ̀ ní tẹ́mi ti kà ẹ̀ tí mo ti rẹ́rìn ó ti tán so tẹ́nìkan bá dìfẹ́ǹdì torí pé tẹ́bá ẹni kúrò lórí ọ̀rọ̀ tẹ̀bí ọ̀gọ̀rọ̀ ó ń súnlẹ̀ nílẹ̀ Yorùbá yìí táyọ̀ wọn ká àwọn ìtàṣù wà ní àwọn ṣẹ́fù wà ní tábákàní kádà lé ní ìròrí ìkwánù ní ẹgbà ìkwánù ní mùsùlùmí wọ́n bí lọ́nà wọ́n lè máa jókòó ní Nàìjíríà but àwọn tí wọ́n gba ìròrí lọ́dọ̀ wọn ní ìkwánù mùsùlùmí kí lórúkọ wọn náà Islamic Brotherhood àbí kí náà jẹ́ gbogbo ẹni tó bá ti gbàrọ̀ lọ́dọ̀ Islamic Brotherhood ní Cairo àwọn asambana Said Qutb Kordowi tó bá ti gbàrọ̀ lọ́dọ̀ ọwẹ́ ẹ má ròyìn pé yóò sọpọ́ọ̀tì pé tẹ̀blígì dá pé tẹ̀blígì ọ̀dá kò lè sọpọ́ọ̀tì ẹ̀ láyé torí pé ó ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ilé kúrò lórí tẹ̀blígì kan ẹ bọ̀ sórí ìkwánù mùsùlùmí tẹ́ bá ti bọ́ sórí ìkwánù mùsùlùmí tẹ́ bá ń tú kò sì bẹ́ẹ̀ ṣe tú désàlẹ̀ kòkò ẹ mọ̀ dáa kọ pé ẹgbẹ́ báyìí
Ikhwan Muslimin náà ni wọ́n, ẹgbẹ́ báyìí Ikhwan Muslimin náà ni wọ́n, ẹgbẹ́ báyìí Ikhwan Muslimin náà ni wọ́n. So kàkà bẹ́ẹ̀ ẹ dákun kí wá ní Muslim brotherhood àbí kí lẹ́kùn wọn. So ẹ ń bá ti mú tọ́rọ̀ tí ó tẹ̀lé fàfí ìṣàbà ó bil yahud li'anna al-yahud arafu al-haqq. Àwọn Yahudi wọ́n mọ̀ òdodo wàkátà mú wọ́n dẹ̀ fi pamọ́. Ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ̀rọ̀ ọlọ́ni wọ̀ká ní lẹ́sẹ̀tì rú nínú sọ́ọ̀lù bákọ́rà. So ọlọ́ni wọ́n là máa já àwọn máa arọ̀ fún káfàrú bì yí. Àwọn Yahudi ní tírẹ́nì àwọn èèyàn bọ́kọ̀lọ́wọ́ tó gbà nàbí ṣẹ̀tẹ́ ń sọ̀rọ̀ parí bí ànàbí. Ṣùgbọ́n wọ́n là máa já àwọn máa arọ̀ fún nígbà tí a mọ̀ tó dé wá bá wọn káfàrú bì yí wọ́n wá takò. Lọ́lọ́run fi ní ìgbèjìnà sí kí Ọlọ́run kọ́ máa bá wọn torí ẹni ìbínú ni wọ́n. So ẹni tó bá wá ya ẹ̀hàn náà nínú àwọn olùjọsìn tó lóun ò ní mà fàfi ìṣàbà òbí nà sọ̀rọ̀ àwọn àṣọrọ̀ tí àwọn kan sì nǹkan máa ti ẹni àwọn ò lẹ́sìn kẹ́kẹ́ wọn ò ní mà kẹ́kẹ́ nàṣọ́rọ̀ kan lè gbójú kí bẹ́ẹ̀ kó ní láàárọ̀ yìí pásítọ̀ kan lè ní húhúhúhú làwọn máa sọ tó wà ní jọ́bẹ̀ jọ́dẹ̀ ní alẹ́ yóò àmì ìlànà òkú bẹ̀rẹ̀ sí ẹni àpò ní bẹ̀rẹ̀ pé a máa ń ṣe húhúhú last week ní wọ́n ń ṣe lọ àwọn nàṣọ́rọ̀ inú ìsìlámù òun làwọn bídíà wọ́n bẹ̀rẹ̀ látòrí múlùdí ànàbí nígbà àwọn ṣe múlùdí ṣe Ibrahim tí a rọ̀ pé àwọn tá a kéré ìjẹ́ láwọn pé wọ́n sì bẹ̀rẹ̀ múlùdí ṣe Ibrahim sí ọjọ́ rẹ̀ pété ni nígbà bá tó yá ṣé ọ̀kan náà wọ́n máa ṣe múlùdí rẹ̀ nígbà bá yá rìmẹ̀bírásì ṣéwù kan ẹni tó ti kú mọ́tò máa kọjú orí fún lọ lágbájá di ẹwọ ọjọ́ọ̀bì ẹwọ bó ṣe bẹ̀rẹ̀ náà Yorùbá ọjọ́ọ̀bì gẹ́gẹ́ celebration ọjọ́ọ̀bì wọ́n sọ ọjọ́ọ̀bì nígbà táwọn akéré ìkẹyẹ ọ̀rampart ó sì rampart bọ́ọ̀dì èdè níbi pé ẹ̀tí ráfà gẹ̀ẹ́tí ń gẹ́gẹ́ kí ọjọ́ ọ̀bì nígbà wá padà yà afọ́tùkú mọ́tò àmà ọjọ́ orí ẹ̀ lọ pé dáàbì bí 70 years aṣọjọ́ ọ̀bì fún ẹ̀. So bí ìgbà tí Christian Yahudi ẹ̀nà sọ̀rọ̀ àwọn òní mẹ́tọ̀ọ̀dù kẹ̀kẹ́ tó bá kẹ́dì pásọ̀rọ̀ ní láàárọ̀ àdìjú báwọn bídíà ṣe ń tìtì ẹ̀sìn nù báwọn bídíà ṣe ń tìtì ẹ̀sìn nù. So ọkùnrin Yahudi wọ́n bèèrè àbí ànábì dáhùn ìkíni ìbéèrè kejì ànábì ní ẹ̀dùn ẹja ni wọ́n fún wa láti jẹ̀ náà ọlọ́gbà ẹ̀kejì ńkọ́ ni wọ́n kọ́ fún àti wọ́n fi ẹ̀ka tẹ́ wa ẹ̀kejì ńkọ́ ibi lọ́tọ̀ ti ń dá ọkùnrin àtobìnrin ànábì júwe omi ọkùnrin ó júwe omi obìnrin tí ẹ bá rò papọ̀ ní tó bá pọ̀ jù bẹ́ẹ̀ lọ́mọ jẹ ṣùgbọ́n tó bá wọ lọ́nà ní kọ́ ọmọ ọjọ́ wọn lọ gbà. ẹ̀kẹta ń tọ́ ànábì ní oúnjẹ táwọn mẹ́sírẹ́lì tí ẹ ṣe léwọ̀ fúnra wọn òun náà ní ràkúnmí nígbà táwọn bí Ọlọ́run tọ́lọ́ rán sí wọn ìyún Yákúbù tára rẹ̀ ọ̀yà wọ́n dẹ̀ lè rí fọ́lọ́n pé tára ẹ̀ bá ilé yá àwọn ò ní jẹ ràkúnmí mọ́ àwọn ò sì ní fún ara rẹ̀ ṣùgbọ́n gbà ara yá tán wọ́n padà bẹ́ẹ̀ wọ́n ní ọgbà torí wọ́n nímọ̀ wọ́n dẹ̀ ń kọ́ fáwọn ẹ̀. Ọdẹ́kun tí ìbá ṣe pé èèyàn bá fẹ́ mọ̀ ìpé mo fẹ́ kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run kí ni wàhálà ti ṣẹ̀ láàrin àlùsùn àti bídíà èèyàn sọ pé inú Al-Qur'an Al-Karim Ọlọ́run ti sọ pé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. Ọlọ́run ti ní èmi àwọn Ọlọ́run àwọn màláíkà wọn nítumọ̀ eréfè tọ́rọ́lọ́wọ́ àsàlátù tí ẹ̀ kìí ṣe pé ń ṣàdúrà. Ọlọ́wọ́ ní ayọ́ lèdí náà ámànù mọ́ pẹ̀lú gbàgbọ́ òdodo sọ́lù alayhi ẹ máa sàlátù fánàbí wọ́sẹ̀ nímú tẹ̀sílímà. Alùsùn náà dúró ní pé nígbẹ́tọ́ yá sọ̀kalẹ̀ àwọn sọ̀hábà wọn ò dádùn àlọ́ sí wọ́n bẹ̀rẹ̀ lọ ànàbí dẹ̀ kọ́ wọn ní tí wọ́n ṣe ní tí wọ́n fẹ́ kọ́ wọn ní mo fẹ́ ṣe sọ́yà kó dìjà. Alùbídíà ní rárá ìtí ṣe Ibrahim ẹtí ṣe Tìjàní tó mú wá pẹ̀lú adúládá tó gbélé lórí tó ní ànàbí lọ́wọ́ ní pálọ̀ ń wá bá lọ́wọ́ fún tẹ́lẹ̀kù ìgbú ló jẹ́ kọ́mọ̀nì ló ti àwọn bá wà mọ̀ ní ọkẹ́ ìtànàbí ṣe ní mo bẹ́ẹ̀ ṣe ní ẹ̀sìn máa ṣe ẹnìkan wá ní afẹ́fẹ́ 100 years tánàbí ti kú olówó wọnú pálọ̀ ń wá bá ọwọ́ oníṣọ́lá kí n fà tí ṣó yẹ kó dìgbà lọ́dọ̀ ẹ̀ tó ní làákàyè tí bá bí wọ́n gan léèrè
téèyàn sì ti mọ̀ pé kí láti súnmọ́ ẹ̀ sọ ẹ̀dá tí wọ́n ń bọ̀ ni àní mo ṣe ń dáná bí ṣe sọ́kùnrin àìsílẹ̀ àdúrà táwọn sọ àbà ṣe dáná bí rẹ̀kọ́mẹ́ndì yẹn òun ni kò ṣe kí lẹ́yẹ̀kẹ́ ni òun náà ni mọ̀lẹ́kà wọn náà rán sí ọ ànábì ní Jibril ni wọ́n ní tó àti mọ̀lẹ́kà mi lọ́nà bá rán sí ọ àbàgbà Islam ṣùgbọ́n wà àti Jibril a ní iṣu àwọn àti Jibril ní kí ni a ní iṣu wọlé wá ní wọ́n ní ọ̀tá àwọn ọlọ́ni mọ́ ń ká náà àríwá lé Jibril fa innahu nazzalahu ala qalbika bi idnihi wọ́n àdábí mọ́ dáwọn lò ẹ bá ti ní Jibril lọ́ta ìní ọlọ́run ló ní lọ́ta ó lò sí àwọn ilé ìwọ̀n lọ́rọ̀ lọ so ìtọ́lọ̀ ń sọ níbẹ̀ yẹn o náà ni pé a dá ọmọ nìyẹn láti bí kí ni o láti di omi lọ́gbọ́lọ́gbọ́ tá a lùpọ̀ nabtalihi ay nakhtabiruhu àwa gbé ẹ̀záàmù fún adẹ́wò tó ti báyìí àwọn àfáà ní ọ̀nà wo la fẹ́ gbẹ́sàmù fún dáadáa oore á sì fún na a sórí fún a sàbúrú fún ṣé tóore bá dé àdánwò ni táàbúrú bá dé àdánwò ni àwọn àfáàní bóòlù sí lè jádẹ̀wò na tẹ́bìrù ṣúkúrọ̀ òun fi sàrọ̀ lọ́nà míì a fẹ́ gán gbòyìnké tí dẹ̀ra bá wà fún tóore bá dé tí yóò lè dúpẹ́ ẹlẹ́bọ wàláhì ànábì sì ti sọ fún wa sallallahu alaihi wasallam mọ́dí tí a mọ́dí kẹ́kẹ́ ànábì ní ọlọ́run ní kí mọ̀lẹ́ká dúdú lọ́mọ fẹ́ sí mi lórí ẹ̀mí kéèsì náà sọ́jà nígbà yìí ipe lan tamuta nafsun ẹ̀mí kò ní ikú láíláí ńláńlá nàbí lò kò sọ pé lan tamutu lan kò lè ṣẹlẹ̀ kẹ́mi kò kú láyé hatta tastakmala rizqaha ẹ̀mí kan ò ní ikú láyé gbogbo tọ́lọ ń kádàrà fún lárísìkì yóò lò pé láyé kò sí jẹ́ pé èèyàn fọ́jọ́ ọlọ́jọ́ lọ wọ́n láàrín bí lọ sọ bẹ́ẹ̀ adẹ̀gbàgbọ́ ẹ̀mí kan ò lè kú láyé ó ti parí lárísìkì rẹ̀ àáfàá wa tí wọ́n jẹ́ ìmáàmù ní mọ́sálásí Kùbá ní Mádínà so ṣé ò sọ́ọ́lì mọ̀gọ́mìsì àwọn ẹnẹ́jẹ́ mọ́mù tẹ́lẹ̀ kí bàbá tó wà ń bẹ́ ní ìṣò tó wà ń bẹ́ wọ́n yọ wọ́n nímọ̀ oní ẹni fi àbá yìí sí Ruhaili àbáwá Ruhaili orúkọ Sulaiman kọ́nẹ́ ni a wà ń bẹ́ ní ìsìn nígbà náà torí bí láì fi ṣe mọ̀ gọ́mìsì àfáà ní tí mo sì mọ́ ń fọ́lò lẹ́kṣọ̀ wọn dáadáa so bàbá wọ́n wá mú ọ̀rọ̀ kan wá bàbá sọ́lì mọ̀gọ́mìsì wọ́n mú ọ̀rọ̀ kan wá wọ́n ní ìtumọ̀ hadithi pé ẹ̀mí kan ò ní kú hatta tastakmala rizqaha tí ó fi parí gbogbo àrísìkì tọ́lọ ní ọ̀jẹ̀ láyé wọ́n á mú àbúrú wa pé arákùnrin kan ní ìlọ ọwọ́ ajá sínú kànga bí àwọn èèyàn ṣe rí lágbàjá tí wọ́n bẹ̀ tàbí wọ́n sá àjọ jáde máa rẹ̀ jáde ní wọ́n wò báyìí wọ́n á ní wọ́n lọ wá bóyá mílíkì àgbóúnjẹ kan wọ́n sá àgbóúnjẹ fún ọrọ̀ ajẹ́ bó ṣe jẹ́ tán ara ẹ̀ balẹ̀ ó mú mi ara ẹ̀ balẹ̀ wọ́n kóòlù sí wá bọ́ bẹ̀ wọ́n wá fẹ́ sàlàyé fún ìjà tí mo kàn lọ báyìí bó ṣe fẹ́ sàlàyé báyìí ọkàrẹ̀ inú kéde ni ó sì kù bàbá sọ́ọ́lì mọ̀gọ́ mi sọ yí pé òkèlè tó lọ kádàrà mọ́nú àrísìkì rẹ̀ lọ́wọ́ ajẹ́ lókè ó sì pàtàkì tí torí pé kò tí pé àrísìkì rẹ̀ táwọn ènìyàn bá mọ̀ bá wọn ẹ̀dàkùn sí ìyọ̀ mọ̀ sáré káàkiri so iná lọ́n sọ pé náà tẹ̀lé àádán wò pé ṣé torí bá dé ara náà tẹ̀lé inú àti fẹ́mi sí ọlá ó ti dè èèyàn sọ ọ̀pọ̀lọ́ ti sọ pé ọ̀dẹ́yàn tẹ́lẹ̀ ọwọ́ adéyàn ní ìsìn wọ́n fẹ́mi sí ọlá ọwọ́ adéyàn wọ́n bí ọ sáyé ẹ̀dàpọ̀ ti tiẹ̀ ń sáré káàkiri tí ń sọ wípé ilé ayé yóò ṣe é gbé pẹ̀lú rọ̀wọ́rọ̀sẹ̀ dí ọmọkùnrin tó
àràgbélayé tó ń sọ bẹ́ẹ̀ wallahi nígbà tí èèyàn ń sọ pọ́lẹ̀ lọ́lọ́run ni nígbà tí èèyàn ń sọ pọ́lẹ̀ lọ́lọ́run ni tí èèyàn bá fi bí nǹkan kékeré kan kí ìsàgbára ọlọ́run ó yẹ kọ́ ọmọ ènìyàn ọmọ yìí pé gbogbo ẹni tó fẹ́ lọ kọ́rọ̀ rẹ bá pé ní ọ̀bọ̀ ọ̀yanjú rẹ wallahi ọ̀dà kún sòrò rẹ ni obìnrin àtọkùnrin tí a ń súnmọ́ra wọn nǹkan ọmọkùnrin ọwọ́ ara obìnrin yóò sì mọ́ sọ pé ń dùn ún ní ojú ara rẹ̀ pẹ̀lú nǹkan ọmọkùnrin ojú ara tí nǹkan ọmọkùnrin tó wọ̀ tóbìnrin ń pariwo kó dùn ibẹ̀ wá ló ti jáde ojú ọ̀nà ta ló dé kójú ọ̀nà kọ̀rọ̀rùn tó wá gba orí ọmọ ànábì Ádámù tó fi jáde níjọ́ tó rí jáde tó jáde tẹ́ kò ní padà wọ bẹ̀mọ̀ láyé fún wa ní obìnrin ti bímọ ó yẹ kí á tí ọmọ wọlé padà wà láì kò tí sí dókítà náà àbí tí wọ́n bá yà lára tí wọ́n à ní wọ́n gbọ́mọ tí òun tó wà lè ṣe máa wọn ṣùgbọ́n kí yóò gbàmí tó gbà wá yóò wà gbọ́dọ̀ jáde ẹ̀dá kan ta lé ọ̀fẹ́ ààyè yẹn níbi tí ò tó ọwọ́ ọmọ kékeré tí wọ́n bí tọ́wọ̀ lánàá tẹ́ tó ní ara tí ń pariwo torí ọmọ wá jáde àti gbogbo ara ta ló síbẹ̀ fún mọ̀sàbílà yàsára tí bọ́lọ̀ ń lọ na ọ̀nà yẹn ni lọ́fẹ̀ẹ́ ló ṣe bẹ́ẹ̀ sọ́nà yẹn lọ́wọ́ ẹ kí ló wò yí pé nígbà mo wá dáyé tẹ́ ó yẹ kó ti rìtáyà kò lè gbọ́ bùkátà mi mọ́ kò sẹ́ńtọ́pọ̀ tó ń tí múrogún fọ́mọ̀ náà ọlọ́ni náà tẹ̀lé àwọn àfáà ní nàbtẹ̀lí ìgbẹ̀ yẹn á dánwò pẹ̀lú ẹ̀sìn afẹ́dánwò àti sọ́díyàn á dánwò sí gbogbo àwọn àṣẹ wa só lè máa tẹ̀lé gbogbo mẹ́sẹ̀ wa só lè sápò bẹ̀ àdánwò ní afẹ́dánwò ara àdánwò ní àti sọ́díyàn ibi tó ti jẹ́ ẹ̀kẹ́ tẹ́lẹ̀ àti wá sọ́díyàn àwọn àṣẹ onílàkàì sí wọn náà ní máa sọ̀rọ̀ bí kọ́rùnà ti sọ̀rọ̀ ìpé iná máa ń tí tú aláàrin níbi ní nígbà kọ́rùnà táwọn èèyàn rẹ̀ lọ́ba tí ń ṣe wáàsí fún máa yẹ̀yọ̀ pọ̀rọ̀ fowó tọ́lọ́run fún ọ fowójú rí ọlọ́run máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí kí ló fi dáhùn lò ó ní iná máa ń tí tú dákẹ́já ọlọ́run fún mi lówó yìí irú wa yóò gbọ́dọ̀ mọ́ lówó lọ tó wá jẹ́ pé owó lo ní lọ́wọ́ tó olówó lọ́wọ́ tó ẹjẹ́ kówó yẹn inú ọ̀wà ajé orí tọ́lọ́run ṣe lọ́dọ̀ tí ẹ tó mú wá as an excuse pé owó ni ó wàláhì àrísìkí ni òjò ní tọ́lọ́run ṣe ọlọ́run wà mú olówó wá fún ọlálìkì àmì tí ó wà pè kalẹ̀ bẹ́ẹ̀ wípé só olówó tó lágbájá gbogbo òbísí ayé rẹ̀ tọ́lọ́run lóbi sí sẹ́wọ̀n pé apájábọ́ tọ́wọ́ wá níyàwó jẹ́wọ́ òsì yìí ni kó làwọn ọmọ sí jẹ́gà nínú mọ̀ bákàkì ẹmọ̀ kò yí sí máa ṣe náìtì máa ṣe kíníkẹ àráyé ẹ̀yìn tẹ́wà nípìnlẹ̀ ẹ̀gá ló bá yẹn Amẹ́ríkà táwọn wà kò yí sí tọ́lọ́run ò ṣe sí bẹ́ẹ̀ wọ́n wà mẹ́rin tó bí sì jù ọ lọ tó jẹ́ pé gbogbo bọ́mọ́ ó sì jẹ́ bọ́mọ́ ó sì mú ni wọ́n wà mú wa nígbà tí wọ́n bá ń mú arọ wá tí ò lọ́wọ́ tí ò lẹ́sẹ̀ tí wọ́n ń fàyàwó lọ mọ́sálásí báyìí òsìwò ni wọ́n lọ tọ́ tó lé yìí tí ó sì lè mọ́ kírùn tí ó jẹun kankan sẹ́wọ̀n kí lọ láwùjá rí ní tọ́ bá láì bímọ ní wọ́n mẹ́ tí ò bímọ wá tó jẹ pé tọ́lọ́run rẹ̀ ọjà tọ́ bá lọ́nà rẹ̀ lọ́pọ̀ kò sí tó fẹ́ wọ́n tí ò ní ìsíwù rẹ̀ lórí kejì tó ń jẹ́ tẹni tọ́nà àwùjá rí bá tó ọlọ́run ní fájà àdínáhù àwa sílẹ̀ tí ń gbọ́rọ̀ asílẹ̀ tí ń rí sí ń tọ́ máa rí àmàwò so kó o lè bá máa gbọ́ òdodo ní ẹ máa fẹ́ tí yí gbọ́ àdánwò létí gbogbo tí kálukú lọ́dọ̀kò tí bàṣírọ̀ ajé orí náà sí ń tó ń rí tọ́ ń gbọ́ lórí Facebook bí kí wọ́n máa gbé jáde ẹlòmíì dábìyàn dàgbìrìgbì lọ afẹ́ gbọ́ pọ̀ alágbọ́já tí ẹnu ti gbọ́ pé kìíní kan kò ní jókòó kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn nígbà tí ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ̀rí ní kí wọ́n ya lọ́bẹ̀ ẹ̀rí ní kí wọ́n kọ́ ìyẹn ò lè jẹ́ kìíní lọ́dọ̀ tiwa tí orí ibi tí wọ́n bá ti di pé èrò girigirigirigirigiri astagfirullah tẹ̀sí kéré mẹ́rin tọ́wọ́ nìyẹn fẹ́ gbọ́
àwọn olówó kẹmẹ́rin máa sọ̀rọ̀ àlìkàmọ́ ẹgbẹ̀rún ọ̀rọ̀ pé ẹ wo ẹ má sọ̀rọ̀ àlìkàmọ́ o ọ̀rọ̀ kú kọ́ ní táàpá yìí bí kan kàṣà àwọn síwájú kan tí wọ́n máa rẹ́rìn bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ẹ̀sìn gbogbo tó bá jẹ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn kìí rọrùn àfẹ́tọ́lọ́ ń bá fi rọ̀ lọ́rùn tẹ́ bá wo àwọn bí àwọn tí wọ́n máa blọ́ọ̀gì àwọn tí wọ́n máa ṣe gbà kódà ẹ̀ mọ̀ bá àwọn mùsùlùmí tẹ́ ẹ̀ ní prógámù tọ́lọ́ ẹ̀ kàn ní kọjá kí Facebook gbé nǹkan mi wà lágbájá ní màá ń wo àwọn tí ń sọ̀rọ̀ ojú ara ẹ̀ nínú kọ́mẹ́ǹtì ṣé etí ìgbọ́rọ̀ tọ́lọ́ ń fọ́n tó yẹ kó fi gbọ́nu ìrìnà ẹlòmí ọ̀rẹ́ kó blọ́ọ̀kì àwọn pláfọ́ọ̀mù kan kú lórí kí ní ìyìn tí ẹ̀ ní notification wọn á ń bèèrè pé máa wò torí gbogbo ohun tó fojú ní pátá gbogbo ohun tó fi ti gbọ́ ló ṣèṣirò rẹ̀. ọlọ́run wá ní ẹ̀hẹ́. فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إنا هديناه السبيل ọlọ́run ní àti wá la ọ̀nà kalẹ̀ àti la ọ̀nà àti júwe ọ̀nà wípé ìwọ́n ènìyàn ọ̀nà tọ́ọ̀tọ̀ sórí ire ni ó. إما شاكرا وإما كفورا. tó bá wọ̀ kọjá tí ó dùpẹ́ fọ́nà tí ó máa tẹ̀lọ́ náà dáadáa tó bá sì wọ̀ ṣàìmọ́ọ́rẹ́ máa fi àìmọ́ọ́rẹ́ máa fi kojú orí ọlọ́run sóore fún agẹ́kọ̀ọ́ ọpọlọ ẹ̀kẹ́ ìwọ̀n máa dákọ́nà gbogbo gbá ṣàìmọ́ọ́rẹ́ ní wá ń kẹ́ tó bá ti ẹ̀rí rẹ̀ nú orí tọ́lọ̀ ń gẹ́ sí fún ọ kì í ṣe fáàrí ní ń gẹ́ ẹ̀wọ̀n àpábẹ̀rẹ̀ sí fáàrí lónìí tó ní kíníkan ní àwọn àtàdẹ́gbẹ́ kíníkan oríṣiríṣi kí láfà wọn dé dìfàrí Ànábì Suleiman alayhi salatu wassalam ìgbà tí ń lọ níjọ́ kan Kùránì sọ́tẹ̀ ilé ìfún àwọn ọkọ̀ ogun rẹ̀ àtẹ̀yìn àtàlìjẹ̀ náà àtẹ́yẹ àti gbogbo ẹ̀ gbogbo ń dá gírírí kòkòrò àwúrẹ̀ bí wá pọ̀ ó ń wò lọ́ọ̀ká bẹ́ẹ̀ wọ́n ní yá àyù ànàmúlù ó dúkùlù masakina kún ẹ̀yìn kòkòrò àwúrẹ̀ bẹ́ẹ̀ ní òkú ó dúkùlù masakina kún ẹ ma wọ́nú lé yílọ ẹnìkẹ́ wọ́nú lé lọ kòkòrò àwúrẹ́gbẹ́ orí tó lè pa àwọn èèyàn rẹ̀ yòókù lára ó sì pè wọ́n sí ad-da'watu al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar kéèyàn báyìí láti dáadáa kọ́kọ́ àbàjẹ́ fún yàn gbogbo ẹni tó rí wá àbàjẹ́ nílẹ̀ tí ọkọ̀ kòkòrò àwúrẹ́gbẹ́ ń lò jù ọ lọ kí ló dé tọ́lọ́ fi sọ̀rọ̀ kòkòrò àwúrẹ́gbẹ́ nínú Al-Qur'an Al-Karim kí ló dé kòkòrò ṣe wáàsí ó pàṣẹ dáadáa Ọlọ́run sì gbọ́rọ̀ rẹ̀ wá ní Kùránì kókò rẹ̀ mọ́ parẹ́ àṣẹ ń bá ti gbé tọ́lọ́run lọ́tọ́ ẹ pé máa ṣe Ọlọ́run ní pàṣẹ rẹ̀ fáwọn èèyàn má ṣe oní sọ́wọ́ àti ilé ọ̀dà ẹ má ṣe ó kọ ohun ìparẹ́ láyé kòkòrò àwúrẹ́ dé inú Kùránì kí ló fà á in tó ṣe nì ọlọ́wọ́ ni ẹ̀wọ̀n àṣọ yìí ń sọ ẹ̀dàkùn sẹ́ńtà nǹkan ní ọ̀sẹ̀lẹ̀ ní gbèsè ayé Ànábì Suleiman sọ́nà sọ́nà Kùránì sẹ́ẹ̀mà gbogbo ẹni tí bá wá ń fojú ní náà àwọn challenges kan lórí pé àwọn sọ pé lè lọ́dá eléyìí ọ̀dá ọwá ń ronú kò yí sí ìgbẹ̀yìn ní kòkòrò àwúrẹ́bẹ̀ ní ọ̀parẹ́ mẹ́ yìí látọ́nkà Kùránì kòkòrò àwúrẹ́bẹ̀ kòkòrò kékeré ṣùgbọ́n tó rí pé kí ní orí nǹkan dá ọ̀pọ̀ àwọn èèyàn rẹ̀ lásẹ̀ ẹ wọlé lọ kẹ́lìbà là torí Sùlẹ̀mánù àtàwọn ọmọ ogun rẹ̀ wọn ò ní mọ́ o tí wọ́n fi tẹ̀yìn pa o wọn ò ní mọ́ tí wọ́n fi tẹ̀yìn pa wọ́n kà tẹ̀yìn mẹ́rẹ̀ pa ní kòkòrò àwúrẹ̀ bẹ́nu ẹ wọlé ẹ dákun gbogbo ẹnu ní ń bẹ gbogbo orí prógámù lẹ́ẹ̀tì máa rí ìyàwó rẹ̀ òsì kírun orí ẹ̀sìn wọn lòun sí tí ìyàwó rẹ̀ ọ̀bọ̀ sí tọ́mà rẹ̀ ọ̀bọ̀ sí tí yòókù tó rọrùn fúnyà kálukú wọnú ilé rẹ̀ kálukú ìwọ tó bá jẹ́ yín pé nuclear family yín ọkọ ìyàwó ọmọ gbogbo yín náà ṣẹ̀sìn tí èsì ìṣe ẹ̀sìn àǹsígbẹ́rẹ́ tí èsì ẹ̀sìn ayé nǹkan wò ọjọ́ yà kí alihamdulilayi sórí prógámù olódúpẹ́ lọ́dọ̀ inú lè ti ẹ̀dá ìwọ tó bá jẹ́ pé -1 kan wà minus or plus mọ̀ pé sẹ́gbẹ́ wájú rẹ̀ o al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar
sí gbogbo wa là ń bí ní díútì ìrìn òwò àwọn nǹkan burúkú sáà bí sí tí ọ̀dá sáà máa sọ tọmọ táyé bí láyé pà bó o ṣe wà nínú ìbò wo lè máa kọ̀rẹ́tì nǹkan lè jẹ́ni tọ́lọ́run fún ọ fìtú fámìlì ṣe ó fi rí dáadáa ṣe alẹ́bí yóò fi kò yá nà ẹni tí bá ná yóò ní ọ̀dá ṣẹlẹ̀ nà o lè pàtí rẹ̀ pé àti ẹwọ́n rí èmi ni màá rán kására ní skul ọ̀rọ̀ ọ̀rọ̀ kására rẹ̀ ṣe fídíò pọ̀ sóńdò jábẹ̀ tó lọ́wọ́ lọ sọ́wọ́ skul rẹ̀ but àwọn ní ọ̀fẹ́ dásí kẹ̀kẹ́ ọ̀bẹ̀ sí kẹ̀kẹ́ bó lọ́ ṣe ráwọn èèyàn tó ṣe ìgbọ̀dọ̀ ọmọdé ọkọ̀ ọmọ kírun ìgbọ̀dọ̀ ọmọdé ọkọ̀ ọmọ síbẹ̀ tẹ́ bá ọmọ àbúrò rẹ̀ tó wà ní skul orí pé tí mo rí lórí Facebook rẹ̀ yìí aṣọ kúkú lọ́wọ́ ó lè pé àbá rẹ̀ kọ́kọ́ pé àbálágbájá ọmọ rẹ̀ ọ̀rọ̀ aṣọ tí ń wọ̀ ní ọ̀rọ̀ òkòrò lè jáde lẹ́nu ẹ̀ ó ní lọ́wọ́ ní wọ́n lọ́mọ èèyàn ní òwò lọ́wọ́ ní kórì lọ́wọ́ sí kórì ní ọdún ẹ̀yà wòlé òkúrọ̀ wúlé tí wọ́n fẹ́ràn ní pé kó sì wá sọ pé báwọn èèyàn rẹ̀ sáwọlé Ànábì Sùlẹ́mánù wá gbọ́ ọgbọ́ tọ́lọ́ jọ ọgbọ́ kí ni tọ́sọ ó ní rọ́bì أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه. Ọlọ́run mi náà ló sọ̀rọ̀ fún ẹ̀ mọ̀gbàmí láì gígí ni mo pẹ́ dà Sùlẹ́mánù náà sọ pé ẹgbẹ́ ìkàfọ́ àmàsí máàrí inú ara ń dúpẹ́ àwọn tó tẹ̀lé ọ̀rọ̀ ìdíkà jẹ́ òǹkà ọ̀rẹ́ pé tọ́lọ́wọ́ ni fọ́tà bá sámà dọ́ọ̀hì ká mi kọ́ lè hà. Sùlẹ́mánù kan smile kí ni yóò sì mọ̀ pé mo gbọ́ ó wá òkú ó rí lọ́mọ sí fún mi ìwọ náà. Ṣé wọn náà ti ẹ̀rọ orin tọ́wọ́ ń ṣe fún ọ báyìí tó dún tẹ́lẹ̀ kejì lọ ṣé fáàrí lọ́kàn tí wọ́n rà bọ́ bọ̀rọ̀ ní pé rọ́bì أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا máa ràn mí lọ́rọ̀ jẹ́ ilé máa ṣiṣẹ́ tí wọ́n lọ́wọ́ yọ̀nú sí mẹ́jọ jẹ́ gbágbára tó fún mi máa sì lò. وادخلني برحمتك في عبادك الصالحين. wá àdẹ̀kíní ní wá fi mí wọ̀ bí rahmatika pẹ̀lú ìkẹ́ ẹ̀wọ̀ náà ní asẹ́nìkẹ́ kò lè wà lè jẹ́ pẹ̀lú iṣẹ́ rẹ̀ ànábì ọlọ́ni sọ pé pẹ̀lú ìkẹ́ ẹ̀wọ̀ náà bí rahmatika lànàbí nàbí sọ pé ẹnì kẹ́kẹ́ ò lè wà lè jẹ́ jẹ́ àmì. náà láti máa ń sọ báyìí ó ń bí díà rẹ̀ pé ẹ má parọ́ mọ́ tó bá ti dájú wípé èèyàn ò lè wà ní Jánnà pẹ̀lú iṣẹ́ rẹ̀ àyàfi kọ́nà wọn fà àánú kún yàn ẹnìkẹ́ni ò lè sí bá rí pé àwọn ẹlẹ́ni rí alùsùn náà sọ fún ààfin ní pé àìṣẹ̀lẹ́sẹ̀ ṣùgbọ́n àìṣẹ̀lẹ́bọ̀ ìyàtọ̀ mẹ́rin àrí méjì àṣọ nípa àwọn amójú àndẹ́sẹ̀ ṣùgbọ́n o ìta ń sọ òní pé dáadáa ní ẹnu wáyé rí kódà ká sọ nǹkan ní ìgẹ́ táwà bí ò tí lè ṣe ọ̀pọ̀ agbọ́dọ̀ sòtọ́rọ̀ kódà kí wọ́n wá máa ṣe dáadáa kọ́ á má pàwọn ìdáṣẹ́ dáadáa àbúrò ń ṣe kọ́ á máa sọ ìdàkejì ẹ̀ fún ẹ yorùbá àwọn ẹ̀gbọ́n mi yé ọ̀rọ̀ burúkú ní tẹnu yín jáde tó ní táwọn èèyàn bá gbọ́ ni ẹ̀dá kùnà ọlọ́pàá ló kúdé kọ̀rọ̀ ọwọ́ àwọn àwọn àkọ́ máa jó kéde lọ wọ́n máa sì gbá lọ ẹsẹ̀ bíbí àlọ́ ẹsẹ̀ gbá lọ kódà kọjá pé èyí ṣe gẹ tọwá ní káwọn máa ṣe àwọn náà máa ṣe lọ wọn lọ sí ọlọ kàbíní ọlọ ṣùgbọ́n tálùsù náà sọ ní pé dáadáa ni yóò júwe dáadáa kódà bí ò tí ì rọ òun gan lọ́rùn kò nítorí pípọ̀ rọ̀ lọ́rùn kó sọ yí pé òun ò ní sọ aburú ni yóò sọ báyìí pé aburú ni kódà kọjá pé òun gan ṣàbúrú kò ní sọ pé torí pé òun ṣe fún wa ní àlìṣe náà Ànábì Sùlẹ́mánù ọlọ́wọ́ ní iná àtẹ́bìnà iná àtẹ́bìnà lil-kāfirīna sàlásílà wà aghlalan wa sa'īrā. ọlọ́láwọ́ náà ti pèsè ilẹ̀ fún gbogbo kèfèrí
àwọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àwọn àjàgà tá gbé kọ́ wọn lọ́rùn tí ó máa wọ́ wọn lọ́rùn náà sẹ́yìn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ ni wọ́n fi de kèfèrí wọ́n fi àjàgà kọ́ lọ́rùn wọ́n á máa wọ́ náà bó alimushiriku nagoda finari yẹlita ìbò alimushiriku nagoda finari yẹlita ìbò والمؤمنون بدار الخلد سكانا والمؤمنون بدار الخلد سكانا. Afa aya kan tati stop ka tó sáré sọ̀rọ̀ tẹ̀lé gíga ní ìṣẹ́jú méjì ọlọ́ni innal abirara sẹ́rí àwọn ẹni rẹ̀ al-abrar jámù gbárùrù ni àwọn olódodo èèyàn àwọn tí ń tẹ̀ láṣẹ Ọlọ́run àwọn tó jẹ́ pé wọ́n mú Ọlọ́run lọ́kàn. innal abirara yashrabuna min ka'sin. Ọlọ́run tó bá dà ní kí a mọ̀ wọ́n máa mu nínú fẹ́ka. kana mizajuha kafura. ìta fi dàìlú ti ìtọ́ wà nínú kọ́ọ̀pù tí wọ́n gbé fún wọn tá a fi pò pọ̀ òun náà ní omi kan tó jẹ́ pé orúkọ rẹ̀ ní kàfóòrù. Ọlọ́run fẹ́ bọ́ síbi ìròyìn àlìjánnà ìyẹn láàpadà sọ níjọ́ mẹ́jọ pẹ̀lú ògbọ́lọ̀ kọ́lọ́run sí ọlọ́run à ń gbèrò dáadáa láàfẹ́ fi dún bí ìyà ká fi dún bí ìkẹ́ káwọn náà wà náà ní ìkẹ́ tí ó láti mú àyà tí wá ní tẹ̀lé gbogbo dáadáa àbí ogun táwọn èèyàn sọ pa tẹ̀lé ìtí sì ń kọ́ òfìsẹ̀ lòmíì òun ni pé kò lẹ́sọ pé tẹ̀lé ìgbọ̀dá kò lẹ́sọ pé tẹ̀lé ìgbọ̀dá òun pẹ́sẹ́ ń wò yìí amúgbólọ́ àwọn ní ọmọ bẹ́ẹ̀ sí kódà ń fọwọ́ ràn báyìí lẹ́yìn tí a tó gbóhùn tó bá sùn gbólọ́ nínú wá di abálùsúnẹ̀ nínú onírùngbẹ̀ kálọ́fọ́ àpópọ̀ sí ti tẹ̀bí gáàrùsùn náà ni kálùkù àwọn sọ àtẹ̀bí kò sí pé ní kó tẹ́ẹ̀dẹ́ wọ́n ní ṣubú wọ́n ní kíríkẹ tí ẹ bá ń sọ̀rọ̀ tí ẹ ní àìgbẹ̀sí ilẹ̀ Yorùbá àdánwò ni ó kí wọ́n sọ pé nǹkan ọ̀dà kí ẹ wá máa sọ pé orin báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rí orin 1 billion lára nǹkan tí Islam bá ní ọ̀dà aburú ni ẹ̀yin náà ń wò lóore pọ́ìsì tó ti wà bẹ́ẹ̀ kì í ṣe kékeré mọ́ èyí tí ń pẹ́rẹ́ ẹ̀pẹ́tẹ́ dìbì lọ tí ní ẹwà amúgbónà ẹbí lè pé ẹ̀sìn wo lọ́gbọ́yé tẹ̀blígì gbẹ́sìn yìí nígbà ẹ̀ máa láwọn katíà ẹbí 200 lórí ọ̀rọ̀ tẹ̀blígì àwọn kakiníkan sí tẹ̀blígì gán láàfà ní tẹ̀blígì gán wulẹ̀ ń tako kéwú tẹ̀blígì máa ń tako kéwú ni ìtú wọ́n sọ ní kútọ́ ọba ìlú kéwú ọ̀rọ̀ lọ́nfin wọ́n ní síta ní ọmọ kéwú gbogbo àwọn ọ̀rọ̀ síta ní ọmọ kéwú ìgbélẹ̀ ti gbọ́ kéwú ní ìṣàtọ́mọ gbogbo àwọn ọ̀rọ̀ tí ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ síta ní ọmọ kéwú jù ohun ti bẹ́ẹ̀ ọkàbìnrin ọlọ́run kéwú lọ́mọdù ìgbélẹ̀ ti rí ànábì àdísì wo ló sọ́kùn ọmọ kéwú jù àwọn ọ̀rọ̀ tá a bá lẹ̀ Yorùbá tó àṣàtẹ̀bí ìlú àná èṣù gẹ́rẹ́ tó ọmọ kéwú jù gbọ́gbọ́ra lórí ibi ṣé káwọn àmọ́ àkéwú ni bẹ́ẹ̀ náà wọ́n bá rá gbogbo àwọn nǹkan tí lọ́mọ tí ó jù ta lọ́mọ tó jù àwọn èèyàn mọ̀ ní tẹ̀bí ìlú sí báyìí gbogbo àwọn dàrú ẹ̀yìn sí Sàláfì ní káṣẹ́ ní ẹ̀yìn sí àlùsùn ní sí ẹ ní gbogbo ọkọ̀ táwọn èèyàn create tàbí táwọn èèyàn wò pé àwọn kan wọ́n ní sílẹ̀ Sàláfì àwọn kan ní Sàláfì plot kan ní kìníkẹ àwọn ọ̀rọ̀ ní ìdí ọ̀rọ̀ àwàdà láàrin ara èèyàn ní o táwọn èèyàn wá sọ ní iṣu ọjọ́ tó ti pẹ́ gbogbo 2005 2006 kódà tàbárẹ́ lómi tàwọn bára wá sára pé àwọn Sàláfì rárán bí àwàdà kò sí tí ń jẹ́ pé ọ̀tọ̀ l'Ahlus-Sunnah ọ̀tọ̀ ní Sàlàfíyà ọ̀rọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n kódà kéèyàn ọmọ sí àwọn nǹkan míì táwọn tí àbí àwọn táwọn tó pè dáwà Sàlàfíyà torí ìjọ gbọdọ̀ yọrọ ẹ̀kọ́ mẹ́wọ́ tí máa ń bíyàn léèrè ìgbésò lórí ọpẹrẹ Sàláfì àwọn àfáà Sàláfì sọ wá pé yẹn lè jẹ́ bẹ́ẹ̀ tí kò fìtínà bá ti ṣẹlẹ̀
eléyìí má kìí dá sí àwà eléyìí dárò eléyìí mú ti tìyà níyàwó mú kìíní kan kí ni wọ́n èmi ò mọ̀ wà lójú ọ̀nà táwọn ẹni ọ̀là wà. mo wà pé ana salafiyyu akida táwọn manhaja akida àti manhaj salafi náà lálùsúnà salafi ṣùgbọ́n tẹ́bílígì tá à ń sọ yìí tẹ́bílígì mọ́ sọ pé tẹ́bílígì alùsúnà tẹ́bílígì gbọ́ òpin alùsúnà kí wá ní tí ẹjọ́ ọmọ wa fọ púpọ̀ ẹni kí òkè ẹ lọ́wọ́ àti tẹ́bílígì kẹtí tí wọ́n ti sọ pé àwọn alùsúnà tẹ́bílígì ọ̀sọ̀ alùsúnà lọ kí wá ní ìfẹ́ máa dàrí lórí sí tẹ́bílígì gbọ́ òní pẹ̀lẹ̀ alùsúnà tẹ́bílígì pẹ̀lẹ̀ ní kẹ̀kẹ́ jama àti tẹ́bílígì kí ló ń tọ́ ẹ sọ ẹgbẹ́ ọdún òbí tí tẹ́bílígì ti ṣe wá sí kan tó wá sọ pé alùsùnà lò àwọn ọmọ òpin àwọn ọmọ ọmọ ìwé sálùsùnà kí wọ́n lè yìí jáde lórí pé sálùsùnà tẹ̀lé yìí ta ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ilẹ̀ ń sin ìtàn múlẹ̀ Yorùbá tó gbẹ́mà ti gé sókòtò ní alùsùnà àìmọye ṣí àmàdí à ń gé sókòtò ṣí à ń gé tó sókòtò ìlànà wọn bí díẹ̀ tí bá kàn pariwo tó olóògbé lọ́pọ̀lọpọ̀ yìí àwọn ọmọ sókòtò sókòtò wà láì ṣí à ń gé sókòtò àmàdí à ń gé sókòtò àwárí dùn gé sókòtò gbé kọ́ lálùsùnà àkídà la fi máa lùsùnà. Alùsúnà lè bá wọn gbà tí ò ní ní ọrùn gbà yóò máa jẹ́ alùsúnà bí àkídà ọjà sí olùyàpọ̀ ọlọ́pàá pé kò fi irun gbàlẹ̀ kọjá lẹ́yìn ìgbà tó ń bẹ̀rẹ̀ tó wé sí alùsúnà no àkídà láti máa alùsúnà ṣùgbọ́n á sí ní báyìí ẹlẹ́sẹ̀ kò kí ni ọba wọn náà o lè bí léèrè rẹ̀ ọba sì o lè fìyà jẹ so gbogbo ògbìyànjú téèyàn bá rí ó ṣe tẹ́bá fún àwọn èèyàn náà ní sí pé ẹ mẹ́jẹ̀ àṣẹgbẹ́ ìsìláàmù ní ẹjẹ́ àṣẹ lórí ní ẹjẹ́ àwò nígbà tẹ̀gbẹ́dé ẹwọ nǹkan ẹwọ yẹlẹ́hà ẹwọ ẹgbẹ́rẹ́kẹ́ gbogbo sẹ́tẹ̀ bá fẹ́ máa kà téèyàn láṣẹ yọrí ẹ lọ mọ̀ dáadáa pé ìtẹ̀bí ìgbìyànjú wọ́n ṣe báyìí nẹ́sì ẹ ti gbàgbé ni kí ni mẹ́jẹ̀ wọn tí wọ́n fi gbàṣẹ́ lọ́wọ́ èèyàn so ti wà ń bẹ̀ tó bá wà ń bẹ̀ á máa rí gbìyànjú sí dáadáa tí ó bá sí ń bẹ̀ àbá àmọ̀fúrọ̀ àṣìdànù kú ni gbogbo ìgbẹ̀rù tẹ̀blígì orí òfó ni ẹ̀lẹ́bí ni ẹ̀kílẹ̀ yìí ṣe sẹ́yìn tí ókè ẹ̀ máa bọ́dà kú ìjọba àṣẹ ni ẹ̀kẹ̀ máa fẹ́ mú ìyá kọlu náà tàbí kí ìyàwó ọwọ́ sí èèyàn iṣẹ́ lè ìkẹ́nọ̀rọ̀ àwọn sálàfù ni ó ní al-iqtisadu fi súnnà khayrun min al-ijtihadi fil bid'ah kéèyàn rán máa ṣe rẹ́gẹ́rẹ́gẹ́ nù súnnà kọjá pé ó lè kíláka lòjì kó sùn kọ́mọ̀tì ẹ̀kítà dúdú gan wọ́kà káṣù bá ó lóore ju kìràkìtà ọ̀fọ̀náìtì kódà ó tó délẹ̀ gbogbo mọ́sálásí bẹ́ẹ̀ ní tó ṣe àná ó tó kọjú sóòrùn ìṣìhádù fìlìpì wọ́n ní gbogbo ti ṣe wọ́n nínú bídíà ẹsọ fún gbogbo àìsàn tó ṣe wọ́n sí dáná ní torí wọn ọ̀bẹ Yorùbá náà dẹ̀ ti sọ́nà àdífì wọ́n ní sẹ́ tí wọn ọ̀bá bẹ ní tó ń ti yà ní jọ́rìn àdísì Yorùbá ni gbogbo gbìyànjú tẹ̀blígì ìsìláàmù ọ̀bẹ lọ́nà tó gbà yẹn torí gbogbo ọ̀nà àbí ti là kalẹ̀ ẹlẹ́kùn wa ẹni tó dẹ̀ dá nǹkan ilẹ̀ ó ní tó gbélé lórí Yorùbá sí ìbò ń gbọ́ bá sí pípá rẹ̀ láàṣẹ pé ẹni tó dá lẹ́kọ̀ọ́ gbádùn kó wá lẹ́sì wá fẹ́ ṣe nǹkan tó gbádùn nù tí ẹni tó gbádùn tí ò gbé kalẹ̀ ẹni tó dá lẹ́kọ̀ọ́ gbádùn kankan lẹ́sìn ní gbogbo ẹ̀ ẹ̀hàn náà ní ìgbèkúgbè ló sì lè wá sọdá máa kàgbé ní tẹ̀lifídì ẹ ti gbàgbé ni àwọn bàbá wa gbé lánàá gbogbo àwọn bàbá wa in tí a máa ń sọ àbáyé mímọ̀ túnmọ̀ tí a ń pè ní àlèmọ̀tábà ikhlas sincerity yóò wà nù mọ́jẹ̀mú tí wọ́n fi gbàṣẹ́ sọ wà sincere àṣẹ kìí ṣe pé nítorí ẹnìkan ló fẹ́ fi ṣe number 1 ó ti fi number 1 wàlèmọ̀tábà síbà nàbí ìṣẹ́ ní oṣù lóṣèṣe sí gbogbo 6 point àwọn àríkánù ìmọ̀lẹ̀ ìgbé kẹ̀kẹ̀kẹ̀ gbogbo àwọn tí tẹ̀blígì tó sí Islam ló gbé wá bẹ́ẹ̀ ànábì ló gbé wá bẹ́ẹ̀ hadisi ló gbé wá
ọ̀rọ̀ tẹ̀blíìgì pọ̀ gan o ṣùgbọ́n tọ́rọ̀ bá ti ń kàn láàmà sí sẹ́mọ̀ àìtí ìráyè tèmi ìtí ìparí ọ̀rọ̀ jẹ̀wá ìlú màá ní tí má tó ráyè láwọn àsìkò kọ̀ọ̀kan wíwá sórí Facebook mi dínkù díẹ̀ fáwọn nǹkan mi tó díyàn lọ́wọ́ akọ̀mọ́ nǹkan sáwọn nǹkan mi so ààbọ̀ síbi ọ̀rọ̀ àwọn túrùkù gẹ̀ tí ń bẹ ti dàníyà ààbọ̀ kí ni báyà àwọn àkàjáde nínú tí àwọn bóòní ẹsẹ̀ máa ṣe báyà bóòní ti dàníyà sí máa ń múlẹ̀ gbogbo ẹ̀rọ wà tí a lọ nígbà bá débẹ̀ á débi ọ̀rọ̀ tẹ̀blíìgì á débi mo ti sọ ti kẹ́ bẹ́ẹ̀kọ́sára 18 tí mo ní ọ̀rọ̀ jàrí marita ń túlẹ̀ à ń bọ̀ níbi ọ̀rọ̀ tẹ̀blíìgì o táàkà báyìí táàkà so kẹ́ni kọ́ mọ́ wá sọ pé tẹ̀blíìgì gbìyànjú àṣìdàmú sẹ́ni iṣẹ́ tí wọn ọ̀bá ti bẹ̀yàn tó ti yà ní jọ́rìn tí máa ń sọ pé ẹsẹ̀ tọ́lọ́ ẹsẹ̀ tànàbí kì í ṣẹgbẹ́ la fi ṣe pàtàkì jùlọ àwọn ẹgbẹ́ kan bẹ tó exist in Nàìjíríà tó jẹ́ pé gbòǹgbò wọn ìta Nàìjíríà ló ti wá irú ẹgbẹ́ bẹ́ẹ̀ lágbára ọ̀tọ̀ ní pé àtẹ̀sáré kọ́ra ọjọ́ ládùúgbò àwọn mùsùlùmí táwọn bí ẹgbẹ́ àwọn cbc community ìyẹn kọ́ lẹ́gbẹ́ ààyè nìkan kálẹ̀ àwọn tára jẹ́ wọn campus ẹgbẹ́ àwọn jẹ́ muslim students ẹ̀rì kí mo fi mú campus sí ààyè nìkan kálẹ̀ ìwọ tó bá ti jẹ́ mùsùlùmí máa bọ̀ àwọn tá a jẹ́ lọ́yà ẹjẹ́ a máa jẹ́ muslim lọ́yà ìyá àjẹ́ ní kẹ́kẹ́rẹ́ lẹ̀ kìníkan dé ẹjẹ́ ká jẹ́ umar kìníkan for islamic kìníkan lọ́dọ̀ ìjọba ààyè ní kẹ́kẹ́rẹ́ lẹ̀ but àwọn ẹgbẹ́ tó jẹ́ pé ìta ló ti wá àwọn èèyàn wá gbà wọ́n change ọkọ rẹ̀ lólé àbí ìtí wọn ti ẹ̀ change ọkọ rẹ̀ kí ni wọ́n mọ́ ní lórí ìta tẹ̀blíìgì ìta ló ti wá ìwọ́n ní mùsùlùmí ọwọ́ apẹ̀kàkà kí Nàìjíríà oríṣiríṣi ọkọ̀ wọ́n jẹ́ ọ̀dà àwọn ní TMC ọ̀dà àwọn ní ẹ̀dọ́fúnù ọ̀dà àwọn ní àwùnù ọ̀dà ìwọ́n ní mùsùlùmí so wọ́n wá ní máa jẹ́ ọkọ̀ mí bí ṣùgbọ́n gbogbo wọn kátá ìwọ́n ní mùsùlùmí so tó bá ti ń tìrìtì ìwọ́n ní mùsùlùmí àbá ń tìrìtì ọ̀rọ̀ tẹ̀blíìgì àwọn tọ́rọ̀ bá kà wọ́n fa ìrata wọ́n ti wọ́n tẹ́ bá kúrò lórí ọ̀rọ̀ tẹ̀blíìgì tán ẹ̀ ń bọ́ lórí ọ̀rọ̀ ìkwánù mùsùlùmí àwọn muslim brotherhood àbí nǹkan ẹ̀ ń bọ́ lórí ọ̀rọ̀ wọn tí bá lẹ̀ ti tí wọn ẹ ti fọ́ àwọn ẹgbẹ́ kan Nàìjíríà nù àwọn náà ti fi àwọn sọ̀gbẹ́ ní tẹ̀blíìgì lẹ̀ ẹ̀jẹ̀ àwọn sọ bẹ́ẹ̀ àwọn tẹ̀blíìgì gbìyànjú káwọn lè wà wọn sọ ìgbẹ́ gbogbo ilé yìí èyí ọ̀fàjà láàrin ara wa ó wà láà sọ yìí lẹ́yìn tẹ̀bí èmi bá tẹ̀bí kí ní tẹ̀bí kí fámílì ìsinmi lọ́rẹ̀ torí tẹ̀bí lọ ọ̀gbà náà mo ní tàdọ́ mo ní TMC iye òní àwọn sọ̀rọ̀ dáa sọ sàlámà lẹ́kọ́ alẹ́kọ́ sàlá ní wá fi lè jọ sí papọ̀ nígbà mo lẹ́ni tí ẹ̀ ṣe alùsùn náà gẹ́gẹ́ tí mo ní lọ́rẹ̀ so èèyàn bá mara súnà tí ẹni kọ́ sọ èyí ọ̀fà ìjà kọfẹ́ ebú kọfà tí pẹ̀fúnra ní kọfà àjọ tí papọ̀ àjọ máa dúra wá ní ara ṣùgbọ́n àwọn bàbá wọn lẹ̀ Yorùbá mo ti ń sọ lọ ẹ rí pé inú wákàtà máa ń dá wọ́n ní ibi tá a bá bá sí Olúwadé pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sìn àwọn àbáyẹ bọ̀ yí wákà wọn májẹ̀mú ẹ̀sìn kí ni májẹ̀mú ẹ̀sìn al-ikhlas wal-mutabaa torí tọ́nà wọn fi gbẹ̀sìn nú so gbogbo ẹ̀yẹ tí ẹ bá ṣe ọ̀rọ̀ yẹn ọ̀tà sí fún wọn ní pé ogun yóò ní NAFDAC nàmbà ìjọba ọ̀pọ̀ sí wá ní but àwọn èèyàn wá ń lò gan àwọn èèyàn rà gan àwọn ọ̀daràn ní wọ́n níjọba ọ̀pọ̀ sí ọwọ́ ní àwọn ìdájọ́ ọmọ bí àwọn èèyàn ti gbogbo ṣé ìyẹn ṣe ń wí ní ẹjọ́ wọ́n ní ìjọba ní ẹ̀mọ́ gbogbo báyìí wọlé ẹnìkan wá gbé wọ́n ní wàlẹ́ ọ̀dá àǹfààní kúrò àwọn onímọ̀ ń kí ọ̀sà ìjọba ṣe ní ká mọ̀ gbé ọ̀dá àmì lọ́dọ̀ ìjọba ẹ bá àkóyàn $1 billion wọnú Islam tí ẹ bá ti ṣe pé Islam lọ́rọ̀ pé mẹ́rin ọ̀nà yẹn fún ọ tàbí róòdì tí Islam òun wá ẹnìkan ló dì sáyẹ̀nsì tẹ́ ẹ bá ṣe ní gbogbo ẹgbẹ́ tẹ́ ẹ bá ti lé ìgbé lágbájá báyìí ìlọ dálẹ̀ òun ló sì máa wọn rí ìwá ẹgbà pé kí ṣe Islam alùsúnà orí sọfẹ́ nìkan ló dálùsúnà lẹ̀
ọ̀yá tààlàmírù àmírù àrùsùnà nígbà bá fẹ́ sọ̀rọ̀ ní ìsìn wọ́n sọ̀rọ̀ Tìjàníyà àwọn ọ̀sẹ̀ tó dálẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ Kọ̀dìríyà àwọn ọ̀sẹ̀ tó dálẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ Ṣàṣàlíyà bàndíyà kíníkan bàndíyà kíníkan yàyàyà Ikhwanul Muslimun Tabligh àṣẹ tó dálẹ̀ wọ́n yẹ kọ́bí àrùsùnà lẹ̀ ẹ máa wádìí ẹ̀ tó bá àrùsùnà lánìí ìlú tààlà nínú wa ànàbì tó bá ní pé tààrà àrùsùnà lánàbì tó ní pé tààrùsùnà sọ ní pé ìntànàbì ṣe ìdínú tí ó yé yí tó bá jẹ́ bá gbọ́ kí ó yé ní ẹni wípé tí ẹlòmílẹ̀ mọ́ ní Imam Ahmadu ní Imam kìnnìkan Albani ní Ibn Taymiyyah ní tẹ́ bá wọ áàbìsú nìràdà ẹ̀rí pé wọ́n mọ́rọ̀ Ibn Taymiyyah bí wọ́n ní tí Ibn Taymiyyah sọ ọkọ̀ wọlé torí pọ́tàkọ̀rọ̀ àdàbí torí bá aláàrin ní wọ́n ní tí Imam Ahmadu sọ bí ìkọlọ torí pé àdísì kẹ ti wà báyìí ẹjẹ́ pẹ́lá ní ṣúnà lẹ́n tó sọ́rọ̀ ẹ̀má nàbí sallallahu alaihi wasallam tọwọ́ wá ní àwọn alùsúnà bá wà bá yí àwọn ọmọ bá wà bá alùsúnà ilé ìjọ́ tààlà òkúrù tẹ́ ní àkọ́kọ́ ní ṣùgbọ́n ọba Allahu ìdáfí wá ní lẹ́dínà àmì ọlọ́run ọba àbárata ọlọ́run ló ti sàdéwé lẹ́yìn ṣé wù tèmi kọ́ ló ń bú gbogbo pé kọ yìí tí n bá sọmọ kàfẹ́sẹ̀ bí fáwọn pa hákù ni ké àwọn àfá ìbí ìbísẹ́sìn kọjá kájẹ́kẹ́ nìkan máa tanú sí wọn lọ ṣùgbọ́n tó lè bú gẹ́gẹ́ tí ní ẹ̀spẹ́tì tó bá wò pé ta ní ṣé wù ní ànàbí sallallahu alaihi wasallam bá nàbí kò sòrò tá a bá ní tí ó ti jáde sí ọ̀dá ẹwà bọ́ta kò rí kò pé ta lẹ́ olórí àwọn alùsúnà ànàbí tó ní tálùsúnà sọ ó rí pé àti Ibn Taymiyyah àti Ibn Qayyim àti Imam Maliki àti Imam Shafi'i àti Abu Hanifa kọ̀sẹ́ ń dá ìlọ́rọ̀ rẹ̀ tó ti mímọ́ sí àbí wọ́n ti yàtọ̀ àwọn lọ́rọ̀ wọn tààtù wá ní ibi Màlìkí àṣọ́bẹ̀ ṣùgbọ́pọ̀ lọ torí bá dìsì kan ti wà báyìí ní tí ń jẹ́ gbèsè ayé náà àfààní ọlọ́m̀bẹ náà àdẹ́wò tí ó bọ̀ tó jẹ́ pé ìjáde Tabligh láàmà lọ tí ó ní jẹ́ ìjáde ti Islam ọlọ́mọ ìjáde ti Islam kò ní ìdísáì kankan pé 3 days 7 days kì í ṣe ìjáde nìkan ní bẹ́rẹ̀ Tabligh ọ̀rọ̀ Tabligh pọ̀ ṣùgbọ́n inshallah ọlọ́run máa sì kò wà gbogbo àfàtọ̀ wa máa ṣe dìfáwọn pa wọn ẹ mọ̀ wulẹ̀ bú wọn àwọn tí mọ̀ pé bá kúrò rí Tabligh ẹ̀mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́ àrùn ẹjá wọn òní tí máa bá wọn jà lẹ́ káwọn olè bá rẹ̀ ní tí ó bá wọn jà tàwọn náà ìtọ́fà náà so kọ́lọ̀ ọ̀bà ní kọ́lá kó tún kálukú sí kọ́wọ́lá kankan so rẹ̀ kọ́wọ́lá gbúrú láìláìlá hádà wa sallallahu alaihi wasallam Muhammad wa ala alihi wa sahbihi wa sallama tasliman kathira. ayé tó dojú ẹjẹ́ ayé kọ́ Ànábì ló sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọgbà àfi tẹ́bà tẹ̀lé kẹ́tọ́ lè sí ayé tó dojú ẹjẹ́ ayé kọ́ Ànábì ló sọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọgbà àfi tẹ́bà tẹ̀lé kẹ́tọ́ lè sí ọdí tẹ́bà gbà fún kẹ́tọ́ lè sí tẹ́bà tẹ̀lé kẹ́tọ́ lè sí.